Àkú dédé àkókò yìí. Ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Baptist Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kẹtàléníogún oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Wednesday àlárúbà ọjọ́ àánú gangan. Àánú ò ní fi ẹnì kọ̀ọ̀kan lẹ̀ ìjẹ́ ìmúwa ò ní bọ́ síbi tó nira bẹ́ẹ̀ àní bá ìfọwọ́ tì o. Gbogbo ìlọ wa ìbọ̀ wa kò ní kán débi pé ó máa korò lágbára Ọlọ́run ni àdágbére fún òní mọ́bí tá a lọ. Àbídèmí Yusufu yín náà rí èmi lọ́mọ sọ̀gbọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípa àlè ìlú ọmọ alété jọba. Èmi lọ́mọ yán ọ̀bọ́kà rẹ̀ yán abara funfun ọkà abara mìnìjọ́jọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá ń kàn ní Baptist Radio TV wípé ẹ wò ó, a máa fi gbogbo àkókò báyìí gbé yín débẹ̀ tá à ní já yín bọ́lẹ̀ tí pé a máa já yín bẹ́tà tó ní sọ́ọ́rí létà ni. Ká tẹ̀ ẹ́ sí yín létí ká mọ̀jì ó tẹ̀tì bí torí tí ń la fífi ìdí tí àpòsúgbọ̀nà kí tí yín má bàa dí sí gbogbo tí ń lọ. Ẹ jẹ́ mọ́ wí báyìí fún yín pé ọ̀gá àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà yẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun ti sọ̀rọ̀ ó ní ṣe fẹ́ gbọ́ gbogbo tí ń jẹ́ pé ọlọ́pàá ń tẹ̀lé àwọn kan bọ̀rọ̀kìnì àwọn kan ọlọ́rọ̀ àwọn kan olówó àwọn kan bíi VIP lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jọ wá mọ́ kóra wọn kí tẹ́pọ́lọ́pọ̀ mọ́ tẹ̀lé wọn ní kọ̀jọ́ mọ́ o. Káyọ̀dé Ẹgbẹ́tókun olórí àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ní sọ bẹ́ẹ̀ lédè tí ń fi kúnkùndùn ẹ̀ lédè wípé kò sáàyè gbogbo ìyẹn mọ́ kò dẹ̀ sáǹfààní fún à ń kó ọlọ́pàá kiri àwa ń pe àwa ní VIP olówó ni mí ẹ fún mi lẹ́skọ̀tì ẹ fún mi mọ̀pò kọ̀jọ́ lápàbẹ̀. Ìgbìmọ̀ IMF ti ní ẹ wò ibi Nàìjíríà dé dúró yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lábẹ́ ìṣàkóso Jagabaza wọn ni ẹ má jà tanra wa ìlú kan bóbó because gbogbo percentage àti ratio ìfún wọn fi dẹ́símà sí eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń sọ Ìlọrin mọ́ Ọ̀fà wọn ni ó mọ̀ ti rú gọ́gọ́ sí léyìí tí ìṣẹ́ òun ìyà ń bá wọn fínra lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Niger ìyẹn Bago ó ti ní ẹ fẹ́ gbọ́ ogun gbélé ó ti máa wáyé bá àbútí ẹ̀ ti bẹ̀rẹ̀ gan ní ìpínlẹ̀ Niger ni ó ní lórí ètò ààbò tó ètò ààbò ìpínlẹ̀ Niger ó mẹ́hẹ́ pọ̀ léyìí tí wọ́n ní kálukú ni yóò fi ojú báyìí yàrá kan fi sọ̀rí ni wọ́n ní igi gogoro mọ́gbọ́nmi lójú òkèrè báyìí lèyẹn tí wò ó àti pé báwa bá ti sùn gbégbègbè ẹ̀yìnkùlẹ̀ ni wọ́n padà nàró ẹ̀ gbé sí nídìí èyí ẹjẹ́ àṣẹ operation gbélé ẹ̀yẹn kọ́fì ni wọ́n ti impose ẹ̀ ní ìpínlẹ̀ Niger léyìí tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Niger ti fi òfin sí pé ẹnì kankan ò gbọ́dọ̀ glọ́ọ̀bì kankan bẹ́ẹ̀ ẹni tí ń bẹ́ẹ̀mì kan gbọ́dọ̀ tí ì wálé báyìí operation gbélé ẹ̀ ní ìpínlẹ̀ Niger. tó Hisbah ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ ní ìpínlẹ̀ Kano tí wọ́n ní omi kan tí àwọn èèyàn ń mu ní ìpínlẹ̀ Kano wọ́n ní omi ọ̀hún ọlọ́mọ́mọ́ jẹ́ kí iṣẹ́ òun ìyá mú wà wọ́n ní kò jọ omi rádaràda kò jọ rédèrèdè wọ́n lómi yìí náà fi ń fọ ẹsẹ̀ fọ ọwọ́ fọ apá mọ́ni náà ni wọ́n tún mú wọ́n ní ìgbìmọ̀ Hisbah ti wá gbé ìgbésẹ̀ wọ́n ní ṣe fẹ́ gbọ́ àwọn tán mọ omi yìí tán pé àwọn fífẹ́ fi jọ ànábì ni àwọn fẹ́ fi jọ sàlàlá aléwà sálàm ni torí pé nígbà ayé ànábì Muhammad sàlàlá aléwà sálàm àwọn omi tí bàbá mu kò pa wọ́n àwọn kinní kan kò pa wọ́n ní àwọn ìgbìmọ̀ Hisbah ti ẹ mọ́ tanra yín o ẹ mọ́ tanra yín tí kọ́nẹ́rà bá he yín ẹ mọ̀ pé ànábì Muhammad sàlàlá aléwà sálàm tẹ́ ń pè é gan yóò lóhun ọ̀mọ̀ yín rí lápá abẹ. Àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Zamfara eléyìí tí wọ́n ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n kó àwọn èèyàn bíi 12 wọ́n ní àwọn báńdíìtì mọ̀ ti sọ̀rọ̀ síta wípé ẹ lọ wá 60 million naira wá 60 mílíọ̀nù báwọn bá ti rí àwọn ò fi àwọn táwọn kó lẹ̀ o ní ìpínlẹ̀ Zamfara wọ́n ní kíni wọ́n ní wọ́n kó àwọn èèyàn rẹ́kẹrẹ́kẹ́ wọ́n ní níbi tí wọ́n wá sọ ọ̀rọ̀ dé ńgbà tí wọ́n ń fi ohun léde lórí ẹ̀rọ fóònù ìyẹn handset ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé káwọn ó tó lè fà wọ́n táwọn kó yìí lẹ̀ àwọn ò rí 60 million àìjẹ́ bẹ́ẹ̀ ẹ gbàgbé wọn lápá sẹ́ńtà ebèbẹ̀ ní ìpínlẹ̀ Gbogi wọ́n ní ìjọba àbílẹ̀ Bílírí local government wọ́n ní tírélà kan ló mọ̀ sọ́wọ́ ìjánu ní àsìkò tó ń ṣe ayẹyẹ ọdún Easter wọ́n lérè tí wọ́n ní bírèkì tírélà yìí ni ò mú mọ́ o tọ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ráríwọ̀ bì kan wọ́n níbi ó ráríwọ̀ kò ṣe bẹ́ẹ̀ ráríwọ̀ bẹ̀ lásán èèyàn 5 ní fọnáfọnṣu ẹni tírélà yìí ti ẹ̀ kọ́kọ́ pa náà
lẹ́yìn tí wọ́n ní ọmọ jáde láyé bẹ́ẹ̀ tí ọ̀dẹ̀ sí wọ́n pé kan kódà wọ́n gbèkú lọ́wọ́ ẹbọra ní ìfọ̀nàfọ̀nṣu lápá abẹ́. Gómìnà ìpínlẹ̀ Kaduna ti sọ pé ẹ wò ó Buhari, El-Rufai àti àwọn àgbààgbà kọ̀ọ̀kan ẹ ní láti tọrọ àforíjì fún àwọn aṣíwájú àbí àwọn ará òkè ọya ní igun àríwá lọ́hùn o torí pé ẹ dójú tì wọ́n ẹ dẹ̀ já wọn kulẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kaduna ní ṣe bẹ́ẹ̀ pé ẹ wo nǹkan nígbà tá à ń lo ìgbésí ayé ológun à ń pè ẹ ológun ni o tá a bá lọ lágbádá ó ní ẹ wá wa lágbádá ọ̀hún ó ní kò tiẹ̀ wá dùn òun gẹ́gẹ́ bíi wípé àwọn táwọn tó wá ẹni agbójú okùn lé ní òkè ọya ń bí ọ̀jẹ̀ ni àgbà torí pé gbogbo àwọn tá òkè ọya ń bí àwọn àríwá gbọ́kànlé wọ́n padà jẹ́jú wọn ni ó nídìí èyí òun ó mẹ́sàn án owó kọ̀ọ̀kan El-Rufai ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Buhari ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó látàwọn ka àwọn kan ẹ lọ bẹ àwọn ará òkè ọya bẹ́ẹ̀ bá ti bẹ̀ wọ́n ìyẹn gangan lọ̀rọ̀ tí ń lọ ló fi lè tán nílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ó ti sọ̀rọ̀ wípé ọba aládé kan wà tí wọ́n ó gbégi dá lẹ́yìn o ó ní kábíyèsí yóò yẹ lẹ́ni tí jókòó lórí àpèrè gẹ́gẹ́ bí ọba kódà kò yẹ lẹ́ni tí mú ọ̀pá àṣẹ lọ́wọ́ àbírùkẹ̀rẹ̀ ó ní ìṣe tí ọba yìí ń ṣe ìwà kò tọ́kan ń bẹ lọ́wọ́ kábíyèsí tí ń wù wọ́n ní ọba aládé kí ni ọba yìí ṣe ọba yìí wà lára àwọn tí ń jínigbé wọ́n ní kábíyèsí lọ́wọ́ sí ìjínigbé ìgbénipamọ́mọ́ gba owó ńláńlá nídìí èyí nígbà tí ìwádìí ń lọ gangan ẹ wò ó wọ́n ní kódà akọ̀wé kan eléyìí tóun náà jẹ́ ògbóǹtarìgì ní ìpínlẹ̀ Edo wọ́n ní wọ́n ti gbé òun gan o wọ́n ní wọ́n wá ní kí kábíyèsí ó lọ rọ́ọ̀kún díẹ̀ fúngbà díẹ̀ kó tiẹ̀ fàpèrè lẹ̀ ṣe é mọ̀ pé ohun ìtìjú ohun ìdójútì ni nígbà wọn bá ní kọ́ bó lọ rọ́ọ̀kún eléyìí ló wá mú àwọn èèyàn máa ṣe ààyìn pé kábíyèsí kẹ̀ tó àgbà ọ̀jẹ̀ olórin jùjú tí gbogbo èèyàn mọ̀ Ebenezer Obey wọ́n ní Ebenezer Obey tí wọ́n ń sọ pé bàbá ti kú Ebenezer Obey ti bọ́ta wípé n ò kú o ẹ mọ́ ro kúrò mí o ìyẹn tí bá ń jẹ mọ́ ikú nǹkan ẹ mọ́ rò mí o torí pé mi ì kú mi ì dẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ì jáde láyé ń kú ara mi yá gágá bẹ́ẹ̀ àlàáfíà wà ní ara mi èmi Ebenezer Obey n ò kú o gbogbo àwọn tí ń gbé pásítà fóòsù pé Obey ti kú o kọ̀mándà ti jáde láyé ni èmi ń bu àmàlà lọ́wọ́ kódà wàràkàsí fúrá ni wọ́n gbé lẹ̀ mo tún mu ṣìkáfá pẹ̀lú ẹ̀ táwọn gbogbo ẹ̀ ń lọ sẹ́ńdẹ̀rẹ́mẹ́ǹdẹ̀ lápá ibi ibẹ̀ wọ́n ti kẹ́fín gómìnà tí wọ́n sọ̀spẹ́ndì ní ìpínlẹ̀ Rivers Fubara òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìlú London níbi tí wọ́n ti ṣe ìpàdé kan làwọn èèyàn ń pẹ́ dàbí pé ọ̀rọ̀ Fubara ti fẹ́ gbọ́ wọ́n ní ó dàbí èyí pé bàbá ti fẹ́ fojú àánú wo gómìnà tí wọ́n gbégi dá ní ìpínlẹ̀ Rivers yẹn Similahi Fubara yìí pé tọ̀ ọyá padà sórí àpèrè láti máa jẹ ọlá ọlọ́run ọba rẹ lọ ní apá ibi bẹ́ẹ̀. David Mark olórí ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ti pe gbogbo àwọn aṣíwájú àgàgà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè pé ẹ wá nǹkan ṣe sáwọn Fúlàní àti ọ̀daràn yìí ogun ètò ààbò tó mẹ́rẹ̀ẹ́ ti tó gẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé olóko ò lè roko olódò ò lè rodò bẹ́ẹ̀ ni ọmọ kéékèèké ò lè ṣeré ń gbangba kẹ́ ẹ yọ̀ǹda wọn bẹ́ẹ̀ kẹ́ ẹ tó padà táwọn ó ti jí wọn gbé o ó ní kí ni ìjọba àpapọ̀ ń wò wọ́n ń sùn pọ̀. David Mark olórí ilé ìgbìmọ̀ asòfin nígbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà ìní ń sọ gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ní tọkọ-tìyàwó kan rèé ń jọ wedding tí wọ́n ń ṣe wedding lọ́wọ́ ní wọ́n mọ̀ kíìsì ara wọn ni wọn ò fètè ara wọn lẹ̀ làwọn èèyàn pé ẹ tètè wá yàrá fún wọn kíákíá àwọn eléyìí ara wọn ò dúró mọ́ wọn ò lè mú mọ́ra mọ́ wọ́n ní níbi tí wọ́n ti ń jẹ ètè ara wọn lọ́tún wọ́n ń jẹ lọ́sì kódà wọ́n ń jẹ níjẹkújẹ ni lẹ́yìn pé ẹ tètè wá yàrá fún wọn lápá bẹ̀. ọmọ ọdún 17 years eléyìí tó lọ ẹ̀wọ̀n tó ṣẹ̀ṣẹ̀ dé nígbà pé wọ́n parọ́ mọ́ ní àdúgbò tí ń gbé ṣe rántí ọmọ ọ̀hún tí àwọn Peter Obi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra lọ gbà sílẹ̀ ọmọ yìí mọ̀ sọ̀rọ̀ oníṣẹ́ rígbà tóun fi wà lẹ́wọ̀n ìwọ̀nba oṣù tóun lò iṣẹ́ tó ń fóun lẹ́wọ̀n ni pé kóun ó máa kó ìgbẹ́ ni ìgbẹ́ lòun máa kó láti àárọ̀ di alẹ́ níjoojúmọ́ òun ó máa kó gbé àwọn àgbàlagbà tán bá yà á sílẹ̀ àbọ̀n yà á sókè tán fi rẹ́lé onígbẹ̀yìn ni òun kó gẹ́gẹ́ bí ọmọ yìí ti ń sọ ọ̀rọ̀ òun níbi ibẹ̀ tó ìkan nínú àwọn P-Square yẹn tá a mọ̀ sí Peter Okoye ó ti sọ̀rọ̀ síta lórí ìpínyà tóun àti Paul ìkejì òun jọ pínyà ó láwọn olólùfẹ́ wà ń di ọ̀rọ̀ yìí
ó ní gbogbo pé àwọn òòjọ́ ṣe pọ̀ mọ́ ní èyí tí àwọn olólùfẹ́ àwọn dálẹ̀ ló pọ̀ o nípa wípé ọ̀gbọ́tẹnu eku rò fẹ́yẹ̀ ọ̀gbọ́tẹnu ẹyẹ rò fẹ́kù òfà ọrùn wájú kò dàámọ́ ti pàgọ́ ni ẹ̀ ó ní mélòó mélòó làwọn fẹ́ rú ní àmọ́ òun mọ̀ wípé ọlọ́run èé sí lẹ́yìn alábòsí àti wípé àwọn dúró kakaranka kódà àwọn tó fa láńtà dání lápá abẹ́ ìròyìn ajá balẹ̀ òní jù báyìí lọ fún títí òní ẹ̀mọ̀ mi ẹ̀mọ̀ ṣe èmi kókó dùn púpọ̀ púpọ̀ ọlọ́run bá ní fún ni ó kọ̀ mi ò yí padà abídèmí sùfìyín náà rí èmi lọ́mọ sọ̀gbìrọ̀ kó gbóhùn ilé ọmọ nípa àlélu ọmọ alétèjọba èmi lọ́mọ yẹn ọ̀bọ́kà rẹ̀ yẹn abara funfun ọkà abara mìnìjọjọ ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ mọ́ fi lè ṣèlú àmọ́ tó lọ ẹ bá ń lórí YouTube ẹ tẹ Samfatis Radio TV bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ subscribe kẹ́ like ẹ share kẹ́ comment ẹ jẹ́ àjọ lẹ̀pọ̀ rúpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wà ń bẹ̀ yẹn mọ́ já ájìyàmọ́ mi aláṣẹ àtolùdarí Samfatis tí ń bẹ ní UK Ireland màmá ẹ já sí dáadáa nú ayé ẹ ní mórí bú sẹ́nu bí àkàrà ó dàbọ̀.